Lónìí ìtàn tuntun ti ṣẹlẹ̀ ní ìlú Ìbàdàn. A ti rí ìwúyè bàbá wa ọba wa Kábíyèsí Rashidi Adewolu Ladoja èyí tí wọ́n jẹ́ Olubadan 24 ti ìlú Ìbàdàn. Ayẹyẹ yìí dùn, àwọn èèyàn jàǹkànjàǹkàn ni wọ́n wá sí ayẹyẹ yìí. Ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà gan wá, oríṣiríṣi àwọn gómìnà, àwọn bọ̀rọ̀kìnní, àwọn lọ́lá, àwọn gbajúmọ̀ láti orílẹ̀-èdè Nàìjíríà káàkiri ni wọ́n ti wá sí Ìbàdàn láti wá ṣe ayẹyẹ yìí. Láti iléeṣẹ́ Modern Reality TV, àwa kí ọba wa Kábíyèsí Rashidi Adewolu Ladoja àti gbogbo àwọn ọmọ Ìbàdàn pé ẹ kú oríire o. Ìgbà Kábíyèsí ló tù wá ìbàjẹ́ adé àtàpálẹ́sẹ̀ pẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin aráalé tí ẹ darapọ̀ mọ́ wa, a kí yín, a dúpẹ́ lọ́wọ́ yín. Ojú tí ẹ wa kò ní fọ́ láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀.